Ní kókó ní ṣókí, Ifá dídá ṣe pàtàkì fún gbogbo àwa ọmọnìyàn. Ifá dídá lóòrèkóòrè ó wúlò fún wa púpọ̀, pàápàá jùlọ láti mọ òrìṣà wo ni oríire wa rọ̀ mọ́, láti mọ kí ni àwọn kan tí a mọ̀ ṣe tẹ́lẹ̀dá wa rọ̀ mọ́, pàápàá láyé tí gbogbo ẹ ti dàrú lórílẹ̀-èdè àgbáyé yìí. Kí ni ẹni tí ò ní nǹkan ìjà, tí ò níbọn, tí ò lọ́kọ̀, tí ò lọ́fà, tó sì fẹ́ kí ayé wọn da, kó má ní ṣòro, kó má jẹ́ kí sàṣà má gbé wọn lọ, àwọn nǹkan kúkú tí máa bá ayé ẹni jẹ́, tí máa dẹ̀mí légbodò, kó gbé wọn lọ. Nípasẹ̀ Ifá dídá láti mọ kí ni ẹbọ tá a máa rú, tógun ayé òfin ní gbé wa lọ, tógun òfin ní jà wá, tí kò jíjì òfin ní pa wá, tẹ́mi wa òfin ní di pé ẹ̀mí wa di dídá légbodò. Gbogbo àgbáyé, gbogbo èèyàn pátá, àti aláwọ̀ dúdú, àtàwọ̀ funfun, àti Fúlàní, àti Haúsá, àti Yíbò, àti Yorùbá ló yẹ kó mọ pàtàkì Ifá dídá. Ẹbọ rírú ni idà táwọn bàbá wa máa ń lò láyé àtijọ́. Gbogbo ayé kọ́ ni máa béèrè fógun ní gbogbo ìgbà. Ẹbọ rírú pàtàkì ni, Ifá dídá pàtàkì ni, làáfi mọ bó láṣẹ ṣe, ọ̀nà wo lágbègbà, ẹbọ wo láàrò tí ogun òfin ní jà lóru, tí ṣe ogun mẹ́yìn tí ogun òfin ní jà lógbò yìí láàṣẹ mọ́ tẹ́lẹ̀dọ̀ gbà fún wa. Ẹ jẹ́ ká máa dáfá ẹni, ẹ jẹ́ ká máa dáfá ká sì máa rúbọ, inú wa ó dùn o. Àní ogun nílẹ̀ yìí, ogun ò ní jà wá, kò ní jà náà wa o. Àṣẹ. This morning, I'm going to enlighten every individual on the need for Ifá reading occasionally, especially in this life. We need to do Ifá reading to know which area to be avoided and which orisa, which among the orisas is our own success or our own achievement revolves around, so that we know where to appease, we know what to offer, we know when and how to expect successes, achievement, and upliftment, maybe from our offices or anywhere. So Ifá reading is as important, as essential as life itself. So do your Ifá reading to know which particular orisa your success, longevity, outstanding successes, achievement, and upliftment revolves around. Thank you.